interview àwọn artist yẹn interview wọn máa jẹ́ níwọ̀n ju interview àwọn àfa lọ àwọn àfa yìí rọ́pọ̀ Mashallah. artist àwọn fíìmù yẹn àbáwọn olórin tẹ́ bá wo interview wọn sábà parọ́ Wallahi. gbogbo nǹkan máa sọ tí ó jẹ níwọ̀n tí ó máa ẹ bá nǹkan Tí ìtàn òsì nílà dúmọ̀. àbáwọn àfa irọ́ yóò dáa ọgbọ ẹlẹmi ọkàn lè bùkún èjì rẹ yọkàn bùkún ẹ bá bá kó àtọwọn àtàfà rẹ ọdún kan níbẹ̀ láàrin wọn MC Olúọmọ Adamallahu hayata. Ọlọ́run kó tó sànú ẹ sí má fi nǹkan kan sí ó ṣe nǹkan kan jò ní àfa ò lè ṣe Jẹta yín bàbá Sunday jẹta. àfa mi ò lè ṣe ọ pàdé Saheed Òṣùpá ọwọ́ adúlé wọn náwó sí Òṣùpá pé ọba orin tó jókòó yìí ó nígbà mo lọ kí ọba orin lẹ́ẹ̀kan tí mo wá tẹ̀ ọba orin wa ní kí wọn má tẹ̀ fún wọn ní wá tẹ̀ ẹ jù mí lọ Olóṣùpá jù wọn lọ lọ́jọ́ yìí Tọ́lọ̀ kẹ́ MC dé lónìí. ní tọ́lọ́ ń sànú MC dé lónìí ó ní MC bó ti tó àti bọ́lọ̀ ti sànú ẹ̀ tó ọwọ́ tẹ̀ fún Òṣùpá wọn wípé àmọ́ kí ló rẹ̀ ọ̀dà ẹ jù mí lọ mo wá rántí pé níjọ́ tá a fi ń bẹ́ ń kéke báyìí tá a máa wá jẹ tó lọ́dọ̀ àwọn màmá nkankan wá sọ̀tàn rẹ̀ MC Olúọmọ nù ní o èyí sábà ní ọgbàgbé sábà balikala wọn wá lọ́fà tó jásí wípé ẹni tí ó wà mọ́kàsí lámúyẹ̀ jídí kò rówó tí ó fòṣe àdámà kò rí létí ọkọ̀ fún wọn kò rí mọ́tò tí ó rà fún wọn lójú ayé wọn bá ti yá musala sátà yá mi gbọ́fẹ̀lẹ̀ hajj yọkọ̀ bá àwẹ̀ mẹ́ta ní mọ́kàsí nígbà tí bẹ́ẹ̀ àwẹ̀ mẹ́ta àwọn oníkọ́sà ṣe kiri mọ́ fún ṣe àdámà gbogbo ẹni ọba galaye tó ọba nàrú tó ọba débi tọ̀ ń lọ tó ọba ti gbàgbé nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí ò ní gúnlẹ̀ dáadáa ẹni ọba ga ó ti ga ok ó ti ga láyé ti mọ̀ ọ́ pé lágbájá yìí ti ga Ọlọ́run ti dá lọ́lá ó ti dèèyàn gbogbo ayé ti ń wárí fún wọn náà wọ́n ti rí ọ gẹ́gẹ́ bí ológo ó sì lógo lóòótọ́ wọ́n yọ bẹ́ẹ̀ kọ́ àmọ́ má gbàgbé nǹkan mẹ́fà ẹ sọ fún gbogbo ẹni ọ̀gá ẹ̀ka nǹkan mẹ́fà yìí fún pé ọgbọ́dọ̀ gbàgbé orí ọba dá gbàgbé lọ́lọ́run kò sẹ́ni tí ì gbàgbé àfa àmọ́ gbàgbé ẹ wá sọ fún bẹ́ẹ̀ wípé ọgbọ́dọ̀ gbàgbé nǹkan mẹ́fà. sábàbàlì kàlámì kí ló gbé ọ délé kíw ọgbọ kí ló gbé ọ sábàbàlì kàlámì kí ló sọ ọ dàfà ọ̀nà wo ló bá tọ́ dàfà àwọn àwọn oníwàkọ̀ àfa àwọn ló ṣe lẹ́sìn lọ́dọ̀ rẹ̀ níjọ́ tó o bá ṣe tíra tó ń ka àwọn àfa rẹ̀ ẹni ọgbà sàtà kan lọ́dọ̀ rẹ̀ tó o bá yọkù nú àfa rẹ̀ ò ní sọ dáadáa ẹni tó ọgbà sàtà ẹ̀yọ kan lọ́dọ̀ rẹ̀ sábàbàlì kàlámì ọ̀nà wo ló bá tó fi dàfà gan ọ ma tírèsì ọ̀nà tó gbà láti bí alukurani ẹni ọkọ alukurani ẹni ọkọ ní ìlàmù ọ ma tírèsì ẹ̀ bọ̀ wá kọ́dà bí n tọ́kọ tí ọba máa dáadáa níjọ́ náà tó padà wá dáa fún àtọwárí píá níjọ́ wọn kọ́ àwọn ṣe mistake lóòótọ́ ọgbọ́ ọsà ti kọ́ ńgbà náà ọgbọ́dọ̀ yọkù nínú olórí rẹ̀ Ọlọ́run ló ní mímọ́ ọgbọ́dọ̀ yọkù mẹ́tọ́ bá dé yàtọ̀ sababal kalam níjọ́ tó ń lọlé kéwú débi ń pa ọ ìyá ti ń ta ẹ̀wà ọgbọ́ tó pè ọpẹ wá odòkó ebi ń kọ́kọ́ ọyá gba búrẹ́dì ìjẹ̀wà yìí sáré jẹ́ ọmọ wọlé kéwú lọ padà níjọ́ tó bá dé yàtọ̀ tó dàfà tó bá sì kíra jámà gbèsè ayé rẹ̀ tó bá yọ yẹ ẹlẹ́wà fún bẹ́ẹ̀ ò ní gúnlẹ̀ dáadáa yẹ ẹlẹ́wà wà mẹ́ ọgbọ́ ayẹlẹ wà mẹmẹ. Sábàbàlì kàlámì wà wà. bàbá ìmọ̀mọ̀ òkè sọ ìyẹlẹ wà ẹwà ọwà nù ẹ. sẹ́ni tó gbàgbé ẹni ó fún gàrí níjọ́ tí ń bẹ lọ́mọ kéwú náà rántí àfa àtọkọ kéwú mọ́. ẹni tó gbàgbé ẹni ó fún gàrí tí ọ̀ràn tiẹ̀ mọ́ ọgbọ́ tí ọ̀ràn tiẹ̀ mọ́ tó dìnnà yẹ ẹni tó fún gàrí kò síbi òsèlè dìnnà àfa àtọkọ kéwú. ẹni ọ̀rà tíra fún yàn ọ̀bọ̀rọ̀ gbàgbé òtí ẹni tó fún ọ lọ́wọ́ ọkọ̀ ọjọ́ tó ń dalẹ̀ kéwú bọ̀ tó ń rìn wá pé ẹ́ tó wọ́kọ̀ bàbá déyàn tó ọ̀bọ̀rọ̀ gbàgbé ọlọ́run bá wa kẹ́ Muhammad Lawal yẹn sá àfa òun kéwú àmọ́ ó lo kéwú ju àfa òun ní kéwú lọ. nígbà Muhammad Lawal déyàn tán tó di gómìnà ní Kwara ó déyàn tán tó wá jòkó tí ń ronú sábàbà kàlà níbo lòun ti ń bọ̀ báwo lòun ti ń bá bọ̀ wá tóun fi débi tóun dé yìí níjọ́ tí wọ́n ronú ẹ̀ lọ́wọ́ ronú kan bàbá kan ọwọ́ ronú kan bàbá náà pé báwọn bá ń lọ léèwé ńjọ́ náà tóun bá ń pẹ́ kọ́rọ́ kí lẹ́kùnlé tóun ọ̀fẹ́ lọ tóun lẹ̀ mọ́ alárò gíríkì bàbá yìí ní ọ̀yọ́ ẹgba bàbá tó bí wọn kọ́ ò èyí ṣe fámìlì wọn àwọn àti wọn ní ọ̀yọ́ ẹgba ní ọ̀wá fẹ́ gba sèun dé ilé ìwé níjọ́ náà òní kàlùkù pẹ́rù yọmọ nà ń lẹ́gba tóun èdè léwé Muhammad Lawal ní kọ́ bá wọn wá bàbá náà wà wọn fẹ́ dúpẹ́ fún ọlọ́mọ sábà kẹ́lá wálì olóṣèlú nù òun lọ́gbọ́ sábàbà kàlámì yìí èsì táà fún ìbọn yìí. Sábàbàlì kàlámì wà wà pẹ́tàwó. Lawal ọgbọ gbàgbé yìí ọgbọ ọgbàgbé ẹ ẹni tó nà ẹ̀kọ́ tó nà nípa ẹgbà tó nà mí ń jọ́ náà lọ sọ mí déyàn látẹ́gí fi ìlànà sábàbàlì kàlámì níwà wà kẹta ó wà ní kẹ́yìn fà wà ní kàm sábàbàlì kàlámì ọgbọ̀dọ̀ gbàgbé alákọ̀ọ́kọ́ nù wàwákìtà ó ìgbà wo gan lásìkò tó ń kéwú lọ́wọ́ déètì ìgbà tó wọlé kéwú àgbà tó jáde ọgbọ́dọ̀ gbàgbé ẹ̀ torí tó bá ti gbàgbé déètì ọmọ rántí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọgbọ́ láàrin ìgbà tó ń kéwú wákìtù wo ọdún olókéwú ọgbọ́dọ̀ gbàgbé ẹ̀ bóòlàfà rẹ ti kọ títí ń kọ́ ń kéwú ọgbọ́dọ̀ gbàgbé ẹ̀ ọgbọ́ àfà tí a bá kọ tíra ọgbọ́dọ̀ fi iye àwọn tó sì kọ ní kéwú ní kíláàsì tó bá fi lè dìnnà yẹn nìkan nú àfà àtọkọ ń kéwú jọ́tọ̀ mẹ́lẹ̀ kéwú tó ní ọkọ
ọgbọ́ Naam. ọgbàgbé wákìtà wúnu ajẹ́pẹ́rú ń tọ̀hún irú ẹni bẹ́ẹ̀ ìgbà tí ń bẹ́ ń lé kíw ọmọ bí ó wà La ilaha illallah. ọmọ bí ó wà nù ni ọgbọ́dọ̀ kọ sínú tíra àtọba kọ tíra ọkọ pé àsìkò là ń kéwú lọ́wọ́ àwọn àfáà ní wọ kíláàsì wa àwọn àfáà lọkọ wa gbogbo ẹ lọ́gbọ́dọ̀ kọ síbẹ̀ Ìtàn wákìtà ìdàgbọ́n àfà lọ. ọgbọ́dọ̀ dàrú àfáà lọ jẹ́ ọdún tí mo jáde nígbà ọgbọ́dọ̀ mọ́ bẹ́ẹ̀ ọba tí mo ọdún tó jáde lé kéwú mọ́ kò kéwú nù wákìtà wúnu wàlkẹ́yìfà báwo ló ṣe délé kéwú táwọn ọdẹ bẹ̀ àwọn olófà ọlọ́wọ́ lọ wàlkẹ́yìfà bóun ló ti ké gan Masha Allah. wàlkẹ́yìfà báwo ni wọ́n ti gbà á fún ọ níjọ́ náà Masha Allah. Bóòlù wọn náà ti gbà. ọ̀dọ̀ wọn náà ti gbà Akramakumullah. ọ gbọ́dọ̀ gbàgbé bí wọ́n ti kọ́ bó ti délé kéwú ẹni ó mú ọ lọ lé kéwú ọ gbọ́dọ̀ gbàgbé Ó di mẹ́ta. wàlkám ẹ̀yin mélòó ń classmate Kíláàsì mélòó lọ kà? class mélòó lọ́kà Sàádà mélòó sáádà mélòó níbẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ̀yin mélòó wà lẹ́jọ́ wà nú aṣọ classmate níjọ́ náà Aláwọn súnmọ́ láwùrẹ́. aláwọn súnmọ́ láwùrẹ́ Akramakumullah. ìjọ tó o bá ṣe tíra tó ń sọ̀tàn ara rẹ̀ tó wá sọ̀tàn bó ṣe délé kéwú ọ gbọ́dọ̀ yọ tán àwọn súnmọ́ láwùrẹ́ lẹ̀ mẹ́ Ó dàbí òdà fún wọn. kọ́dà bí ọ̀dà fún ọ tó Jọ̀pàdé kíláàsì. àbíkọ́ fi tán wọn fún wálé màkà nàjẹ̀ mìíyà àwọn àyẹ̀wò ló tó ti jà àlùbáríkà yàtọ̀ fún bí o ti kéwú àyẹ̀wò ló tó contribute sínú ayé rẹ̀ yàtọ̀ fún bí tí o ti kéwú. Ẹni nǹkan tó dàlú máa wọn tí wọ́n jẹ àǹfààní ṣe káàdà tí wọn ò fi ẹ̀san ààyè bẹ̀mọ́ lónìí. Ẹni nǹkan ló sọnù máa lọ́wọ́. sọnù máa lọ́wọ́ Nǹkan mẹ́fà yẹn ló sọnù máa lọ́wọ́ gbogbo ẹni tí mẹ́fà àwọn bá ti wá sọnù máa lọ́wọ́ márùn jà àlùbáríkà láwùjọ kíkà ẹni tí márùn àwọn bá ti sọ̀kalẹ̀ mọ́ tó bá ti bọ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ tí ò rí mú ó ń tọ̀ wọn ò lè gúnlẹ̀ ó rù ní kò lè sọ gbèlè tí ó rí ibi tí ó sọ̀ sí ìyẹn wọ́n gbàgbé ayé gbàgbé ẹnu history ẹ̀dá ẹ bá wo àwọn artist tó máa interview wọn àwọn artist yẹn interview wọn máa jẹ́ níwọ̀n ju interview àwọn àfáà lọ àwọn àfáà yìí rọ́pọ̀ artist àwọn fíìmù yẹn àbáwọn olórin tẹ bá wo interview wọn sábà parọ́ gbogbo nǹkan wọn máa sọ tí ó jẹ níwọ̀n tí wọn máa ẹ bá dùn kan àbáwọn àfáà irọ́ yìí ọ̀dà ọgbọ́ ẹlẹ́mi ọ̀kan lè bùkún èjì rẹ̀ yọ̀kan bùkún ẹ bá bá kó àtọwọ́ àtàfà rẹ̀ ọdún kan níbẹ̀ láàrin wọn. kọ́ sí ẹlẹ́mi ọ̀kan bù yọ̀kan yọ̀ lọ rẹ́ǹtì èjì wa èyí wọn ń pè ní káyọ́ má dídì mi. interview ni ba kí wọ́n interview yàn wọ́n interview rẹ̀ wọ 40 ọlọ́run ti dọ̀ lóhùn wọ́n wá interview wà ní 55 ẹ wá dúró tó lọ lè rẹ́ǹtì wá fún rẹ̀ wọ́n á bá wípé àtòun tẹ́ bá yọ èjì méjì yà rẹ̀ ìyá rẹ̀ máa kú bíi 6 years. Gbọ́kọ́ sí gbogbo ẹni tí bá máa ń ṣe báwọn ẹ gbọ́dọ̀ bàtàn sílámù lọ́wọ́ rẹ̀ yóò parí wà níbi ní ti ṣe kàádámù nínú ìgbésí ayé ṣe kàádámù òrújú wọ́n fi lò agbọ̀n ti bí wọn 1917 wọ́n dẹ̀kú 1992 òrújú gbogbo ọ̀rọ̀ gbésí ayé wọn wọ́n ti ń lákọ̀ọ́lẹ̀ fún tí wọ́n fi kú láyé wọ́n tún wá lákọ̀ọ́lẹ̀ kalẹ̀ pé táwọn bá kú tán bẹ́ẹ̀ ti ṣùgbọ́ àwọn yìí. bàbá alágbè tó nínú àdéhùn ìtajú wọn náà ní 1958 iná ni wọ́n bí wọn sì ní tí wọ́n fi ṣe dọ́kítù rẹ̀ ó ti bá òun ní bàbá wa rọ̀ yéṣu ní kọ́ba tó ní kọ́lọ́hún jáde wọn pé wọ́n níjọ́ tí wọ́n wọlé kéwú bàbá ti sọ mẹ́ràrá nígbà tẹ́kẹ́rà rẹ̀ èyí wá tì wọ́n lójú àti sọ mélòó àfáà ló lè sọrú ẹ̀ yóò bù kéjì rẹ̀ ní yóò ní gbogbo tó ń wà yìí wọn gbọ́dọ̀ béèrè èjì nǹkan wọn dèdè ru èjì lòun fi wà ní ipò yìí òun lè sọ pé àfáà yìí jù mí lọ àbá yìí jù mí lọ MC Olúọmọ Ọlọ́run kó tó sànú ẹ̀ sí má fi nǹkan kan sí ó ṣe nǹkan kan jò ní àfáà ò lè ṣe àfáà mi ò lè ṣe ọ pàdé Saheed Òṣùpá ọwọ́ adúlé wọn náwó sí Òṣùpá pé ọba orin tó jókòó yìí ó nígbà mo lọ kí ọba orin lẹ́ẹ̀kan tí mo wá tẹ̀ ọba orin wá ní kí wọ́n má tẹ̀ fún ọmọ ní àbá tẹ̀ ẹ jù mí lọ Òṣùpá jù wọn lọ lọ́jọ́ yìí ní tọ́lọ́ ń sànú MC dé lónìí ó ní MC bó ti tó àti bọ́lọ̀ ti sànú ẹ̀ tó ọwọ́ tẹ̀ fún Òṣùpá wọn wípé àmọ́ kí ló rẹ̀ ọ̀rẹ́ ẹ jù mí lọ mọ wá rántí pé níjọ́ tá a fi ń bẹ́ ń kéke báyìí tá a máa wá jẹ tó lọ́dọ̀ àwọn màmá nkankan ọwọ́ sọ̀tàn rẹ̀ MC Olúọmọ nù ní o èyí sábà ní ọgbàgbé sábà balẹ̀ kálá ó sì lè sọ jáde láàrin gbogbo ayé wípé Òṣùpá jù wọn lọ tẹ́lẹ̀ kẹ́kẹ́ ò sì mà pé Òṣùpá jù lọ gẹ́gẹ́ bí ntọ́lọ́ ń ṣe fún àti bùtọ́ wa ayé bẹ̀ bọ́ ọgbọ́ èyí wọn Ọlọ́run sì sọ́nà Al-Qur'an nínú àyà kan pé wala tanzawul fadla bainakum àyà yẹn sura àyà tọ́láàkì ni ẹ ń sọ̀rọ̀ tọ́láàkì bọ̀ wá mi Suratul Baqara ọ̀rọ̀ tọ́láàkì ni ń bá bọ̀ láàrin ọkọ àtìyàwó nípa maharu tẹ́ ń sọ̀rọ̀ níbi wípé tí ọkọ àtìyàwó bá fẹ́ra wọn tí wọn ò bá ti bára wọn ní nǹkan kan pọ̀ kò tí wọ́n túká padà kún pẹ́ sàdà kìí méjì kò tí ẹni bá lè yọ̀ǹda bọ́kùnrin bá lè yọ̀ǹda kọ́ yọ̀ǹda bọ́bìnrin bá lè yọ̀ǹda ọ̀rọ̀ tí ń bá bọ̀ nígbà tó wá dáa kan wala tansa'ul fadla àwọn àfáà onímímà wọ́n wá ní wípé ẹnu la tansa'ul fadla bainakum nígbé lérí ọ̀rọ̀ ọkọ àtìyàwó nìkan ó ti bá wọn yàní ara at-tawji'ul Qur'ani yu'addu qa'idatan 'amma qa'ida 'amma ni wọ́n máa jẹ́ ó ti bá wọn torí wípé al-'ibra bi'umumil lafzi la bi khususi sabab ó ti tó yóò ṣàmọ́lá òmùmí yóò dà fọkọ idatun 'amma
tó yẹ pé tashmulu jami al-inzaniya o ti ma jami yani al-muamalat al-inzaniya aw az-zawjiyya muamala èèyàn láàrin èèyàn kò ní jẹ́ ti ìyàwó àtọkọ nìkan general aspect general activity general behaviour gbogbo èmú tó bá ti wá fún sí wọn wọ̀nyí o ti òun ni ọmọ látàǹsá wùlẹ̀ fọ́dùlà rẹ̀ ìnáko ẹni ọba dá sínú ìgbésí ayé rẹ̀ mẹ́sàn rẹ̀ ọlọ́run rí gbogbo ntẹ̀sí gbogbo ẹni ọba contribute nínú ayé rẹ̀ a máa sọ fún gbogbo àfa àtọ́ ga ẹ máa mẹ́sàn gbogbo ẹ̀dá tó bá ní contribution nínú ayé yín ẹ má gbàgbé wọn ó lè já sí wípé ọlá pé ẹni yẹn lè má ó lè ti jù ú lọ lónìí kíkó rẹ̀ ó ti jù ú lọ lónìí kíjẹ èèyàn rẹ̀ ó ti jù ú lọ kọ́dọ̀ ó lè rà á pẹ̀lú owó àtọ́lá ipò tọ́lọ́ ń gbé ọ sílé jùkọ́ rẹ̀ lọ àmọ́ gbogbo ọjọ́ tó ọba pàdé rẹ̀ lóde tó bá yẹ pàrà fi ẹyọ kan lọ́ba kọ́ ibi ọba jòkó sí lẹ́yìn ẹ̀yin lọ́padà jòkó sí ìwọ́padà dẹni àgáwájú ẹni tó sì jòkó lẹ́yìn lọ́kẹ́kẹ́ yìí ọkọ̀ ó ní contribution nínú ayé rẹ̀ ọgbọ́n gbogbo ti jákèmẹ́lì àáfàá rẹ̀ ni ọ contribute nínú ayé rẹ̀ ó ní ara fi tọkọ ó ní tó ké lọ́dọ̀ rẹ̀ ó sì lẹ́sìn ní nbẹ ni ọkọ̀ nkéwu ńlé kéwu ni èyí wọ bá wò lè jẹ́ ó ti wá dùn ni ó ti jù lọ ayé tẹ́ ń pè wọ́n lọ nbẹ̀nbẹ̀ wọ́n làbí ṣe wọ́n làbí sàgbà ó ti wá dàgbà àfà ó ti dàgbà àgbà ọwọ́ á di gbogbo ntọ́ ọ̀dà yìí tán èyí táwọn fi yọnu sí ọ ni pé tọ́ ọ bá pàdé irú ẹni bẹ́ẹ̀ fún onídùnnú ọjọ́ kan tí dùnnú òun ní tán tí ó fi kú kí ni dùnnú ọjọ́ kan ni pé ibi ọwọ́ àjòkó lérí àga ọwọ́ àwò lọ kẹ̀kẹ́ ó ti rí ọwọ́ àlọ́ láti mọ̀ pé á ní tó lè ṣe wá sí àbí ká àfà mi tọ́kọ́ mi wá jòkó láì mi àwọn àfà wa lágbájá àfà mi nu ọkọ mi náà wá bíbò kẹlmi àbí kílẹ̀ ń pè ọkọ mi nù rérí òun lọkọ mi náà wù ọkọ mi ní àwòsánù làfààl wọn ká sí ìyá lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ wọn níjọ wọn kọ́ mi níjọ náà àwọn náà mọ̀ pé báyìí láàrin lónìí wọn dìde bí wọn wà tó wọn bá wá jòkó lórí àga mi ẹni ṣe wá sí. wọ́n láyé sì fẹ́ gbọ́. wọ́n láyé sì fẹ́ gbọ́ wọ́n wà lè yọ àfa wa níbi àga tí àfa wa tí wọ́n bá wọn tó jòkó ọmọ wọn bàtà bọ́ bá fi jáde àfọ́ bá bu ẹkún wọn yọ mi lójú kíní wọn lọ lè kan ọlọ́run lẹ́ẹ̀kan náà ọlọ́run lẹ́yìn màláíkà àti ìdálọ́lá ẹ̀dá ń tan stẹ́ni ọlá tàdá irú ẹ̀ ní ṣé ká dá máa ṣe tọrọ wọn fi gúnlẹ̀ sí bí ó gúnlẹ̀ sí ẹjá wà fáà náà máa ṣe bẹ́ẹ̀ ṣé ká dá mọ̀ gbé ọ̀bùnrin lérí àfẹ́sìn níjọ́ tí wọ́n wá bá wọn nínú mọ́ríkàs wọ́n láti àfẹ́sìn wọn àkógbé fáwọn ọmọ kéwòn ní àrà àlùbáríkà yìí náà ní gbogbo ń tàdá yìí tí ara mu ti dàbá gba gbogbo ayé nígbà náà ọwọ́ gbẹ̀mù lé àfa àwọn lérí. ìmẹ́rẹ́ tó ṣe bẹ́ẹ̀ fún wèrè. bí ìbáwò kọ́ sí. àfáà ni wọ́n wà lákòójọpọ̀ kan ni ó wá láti dì kan ó wá bá wọn afẹ́gbẹ́. ok wọ́n wá ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹni yìí ti wájà wèrè ní ní wọ́n á rìn lọ ń já búrẹ́dì lọ lójú ọ̀nà ó wá dáàrin àwọn wèrè tí wọ́n ń sẹ́ǹsì jẹ́ pé ẹbùn mi ló àwọn àfáà ẹgbẹ́ yòókù wa báyìí lákùn máa lọ jẹ́ kí á gbádùn. ok àfáà yẹn wá mú owó méjì gbàgbé tó 200,000 naira 500 mẹ́rin ó wá kó ó wá lọ kúnlẹ̀ báyìí ńlọrin bí ni o ní tòsí wá mi bí náà ni o ó wá kó owó lọ wá lọ kúnlẹ̀ ó wá kó fún wèrè àti mọ̀ bóyá wèrè báyìí kúnlẹ̀ wàláhì láàzì 200,000 ok ó wá kó fún báyìí àwọn wúlò àgbà pé àbá Idris gbádùn Idris ló wà fáàtì ṣe gbádùn tí ò sí tẹ ó ní tóun ṣe ò lè yé yín ó ní ìlú tóun ti wá gbogbo àwọn táwọn àbí àpá tó pa ń kúra nínú. la ilaha illallah muhammadu rasulullah la ilaha illallah. wọ́n á rí káàkiri òun lọ́kílẹ̀ lòun fi wá rí i pé àfa àwọn rèé wọ́n ń tọrọ owó ẹ̀yin wá ń lé ẹ̀mọ́ fáfà òun ni lòun fi wá kúnlẹ̀ kó òun orí kẹtọ́ fáfà òun láyé. Allahu akbar. wọ́n ti já àbáyé sí àgbèrè. kọ́sìm sórí tó ṣe ni ó ti kan ọ̀rọ̀ àfa àtòwìn wàláhì yóò lò ọ́ ládàá lé àwọn ọmọdé ó tó lò. látàǹsá wùlfọ́dúnlá bẹ̀yìn náà ẹ má gbàgbé dáadáa láti dá dáadáa padà fẹ́ni tí dáadáa rẹ̀ bá dọ́dọ̀ yín ayé gbàgbé mọ̀lánà ṣe kàdá gbogbo àwọn àfa tí wọ́n kéwú lọ́dọ̀ wọn ní bàbá kan sínú tíra gbogbo àwọn àfa tí ṣe àdámọ̀ wọn dọ́dọ̀ wọn tí wọ́n ṣàdúrà fún ṣe àdámọ̀ ní ṣe àdámọ̀ náà dákọ̀ wọn. wọ́n wá lọ́fà tó jásí wípé ẹni tí ó wà mọ́kàsí lámúyẹ̀ jídí kò rówó tí ó fún ṣe àdámọ̀ kò rí létí ọkọ̀ fún wọn kò rí mọ́tò tí ó rà fún wọn lójú ayé wọn láti yá musa lásàtà ayá mi gbọ́fẹ̀lẹ̀ hajj yọkọ̀ gba àwẹ̀ mẹ́ta ní mọ́kàsí nígbà tí ń bẹ̀ àwẹ̀ mẹ́ta àwọn ẹni kọ́sà ṣe kí fún ṣe àdámọ̀ wọ́n kálukọ̀ ọmọ mẹ́sàn-án parẹ́ báwẹ̀ bá ti pé mẹ́wàá òkè mílíọ̀nù pé mẹ́wàá àwẹ̀ tèmi náà pé mẹ́wàá àwẹ̀ tèmi náà pé mẹ́wàá. ok nígbà tí wọ́n ṣe àdámọ̀ mi láyé ẹgbà mẹ́wàá pọ̀ ẹgbà mẹ́wàá pọ̀ bó ti rí nù ní làwù hakùn wàlẹ́ ìsà alẹ́ yìí hakùn wàmà máa kọ́ la falẹ̀ hasanu li jamilu. làwù akọ wàlẹ́ ìsà alẹ́ yìí akọ wàmà máa kọ́ la falẹ̀ hasanu li jamilu. laqad kana rasulu yàrá hukuka alẹ́ yìí li ghairi fáwọn rasulu làwù hakùn wọ́n bẹ káwọn ọmọ akéwú ọmọ fùsù rẹ̀ kún wọ́n máa pè ọ́ láfa kó sì mọ́ láfa wọ́n máa rábàbà wà lẹ́yìn sáàlẹ̀ yẹn ha kù wọ́n yìí já bá rẹ̀ ń gbèsè àpẹẹlẹ wò fún. ọbẹ̀ káwọn ọmọ bíi àwọn akéwú pé wọ́n lè gbàpọ̀ láìsí kan wá wọ́n lè gbàpọ̀ kí ni wọ́n rà mílíkì wá wọ́n lè rẹ̀ wá ó bí ní gbogbo wà lẹ́yìn sáàlẹ̀ yẹn ha kù kí ni wọ́n ti sáfà àfà àti ẹ̀rí. ọbẹ̀ kọ́ ọmọ fùsù rẹ̀ ọmọ akéwú tí ọba mọ̀ ọmọ akéwú ó ṣe pèlè. wà lẹ́yìn sáàlẹ̀ yẹn ha kù wọ́n ò sì máa fà rẹ̀ láàfà àfà àkànbẹ̀ náà máa fà rẹ̀ lárúbáwá nínú àwọn tó ti lọ ni mọ̀ká tíra rẹ̀ ọkì wúlò àfà rẹ̀ ọwọ́ àṣẹ kí ní máa fà rẹ̀ ní 50 years
ó ṣe kídìmọ̀ àbá ní 50 years ń ṣe nǹkan tíra mẹ́ ń ṣe gbogbo nǹkan ń dá sọ̀rọ̀ mímọ́ ń dá sọ̀rọ̀ gbogbo nǹkan kò sì kú lọ́ndà àfáà rẹ̀ ọba fẹ́ kọ tíra yọkọ̀ lè gbà yọ̀ǹda pé ó ní wàá sọ ní kí mo fẹ́ kọ tíra báyìí àfọ̀nà lè kọ́ ọlọ́wọ́ bá kàṣì kò ní sin kankan àfikọ́ sọ bàbá ọwọ́ àti 50 years àfáà wa kú nígbà àfáà wa kú tán wọ́n á fi ọmọ àfáà jẹ khalifa tọ́ nígbà wá di wọ́n wá tún wá bí ṣe máa wá lọ́mọ bá wí pé bàbá àwọn tẹ́lẹ̀ ń ṣe kíní fún ti kú ẹ̀yin náà lè dúró láyé òní à ó lóun wọ́n ṣe ìdímọ́kù ni oúnjẹ tó wọn bá kú náà ní kídímọ́ èmi nígbà tí ó yà khalifa bàbá rẹ̀ wọ́n bá gbé khalifa lọ sí masad wọ́n tún fi jẹ kò kan ní masad ọwọ́ kù níbi ọlọ́bẹ̀ làáfà àtàní ń ṣe kídímọ́ lọ́wọ́ ń tẹ̀lé àlífà lọ. ní ayé tiẹ̀ tó ní àná òun ó ṣe kídímọ́ kú ó tún kó masad ó tún lọ lùmí ó tún tẹ̀lé lọ. làlífà àfà wa ń sọ fún ìjọ kan wípé ṣé ìwúlágbájá ní adúgbò tọ́lọ̀ ń ṣe fún yín ẹ̀yin ká ti jù mí lọ ọlá yín ti jù mí lọ gbogbo tọ́lọ̀ ń ṣe fún yín ti jù mí lọ tòun ti bẹ́ẹ̀ tún ní kídímọ́ tẹ́ ẹ ṣe fún bàbá mi ẹni kò tó ẹlẹ́ẹ̀tì rí ṣe débi tẹ́ ẹ fẹ́ ṣe é dé ó ní n tẹ́ ẹ fi béèrè ọlọ́run ọ̀tá fún yín. falẹ̀ hasanu ọfẹ́ gbà wọ̀ lọ́wọ́ ọmọ kéwù fún àpá àti ẹni wọ̀ bàbá máa kọ́ ọ̀la falẹ̀ hasanu lè jẹ̀mí èyí tó ń sọ ọ̀dà falẹ̀ hasanu lè jẹ̀mí ogun tó ń sọ ọwà òkè dáadáa lè má wípé ìdímátìwò ṣe fáfá rẹ tí wọ́n ń túláàsì ọmọ kéwù kó ṣe é fún wọn ni ọgbọ́n lọ́mọ wípé àwọn ọmọ kéwù tó ń ṣe kídímọ́ fún wọn ń tàn ọ́ ni o ìwọ kú eré yọ sẹ́ẹ̀tì nù sáré wọ́n bá jí ọtọ́ wẹ̀yìn rẹ wọ́n rí wọ́n ti ń ná ọmọ rẹ gbóngbó lérí ọwọ́ sí la ilaha illallah ọwọ́ wí àyà pé ọwọ́ wí àdìsí wípé aljazā'u min jinsil 'amal. wọ́n yọ àgáàdì ọmọ àdìbàdì. wọ́n yọ àgáàdì ẹ̀. ó lo àwọn ọmọláyìn wọ́n yọ àgáàdì àdìbàdì. so bí eléyìí wọn ti rí nu ọgbọ́n ẹ jẹ́ kí adàdúbà.